Okay, action. Okay. Ó yẹ ẹjẹ ó kọ́gbọ́n orí mi bẹ́mi náà ò kàwé o. Ó kọ́gbọ́n orí mi bẹ́mi náà ò kàwé o. Ìwé làgbà ọgbọ́n orí mà ló jẹ́ bàbá. Ìwé làgbà ọgbọ́n orí mà ló jẹ́ bàbá o. Ó kọ́gbọ́n orí mi bẹ́mi náà ò kàwé o. ẹ ó ti wá òkè bẹ́ẹ̀ ẹ lè kàn fi báàsì díẹ̀ sí ṣe ti ọ̀dà sáà bọ́ sí nǹkan tá a máa ṣe é sì ni pé wọ́n máa ríáàzì orin tán ká ti gbé wá so ẹ máa fi bíìtì ẹ̀ kan yẹn ẹ ṣe yẹn ẹ bá wa fi bíìtì yẹn sí nísìn ẹ fi bíìtì yẹn sí nísìn ọ̀gá mi ẹ ti wà á lẹ̀ o. Oya. Nígbà tó kún pọ́nmú àwọn òní bàbá rà owó mi yálé tí a máa mi bàbá lálùkọ tó ju gba ènìyàn lọ òkúndélé olówó òkèrè aláàbò tó fi sórí fún mi nígbà. ẹ bọ́ kí ló ṣẹlẹ̀ ẹ tí kọrin kankan tí ń kíyàn kí ẹni sùúrù ẹ ti gbàgbé ni pé ẹni tó fún wa ló ta fi wá gba studio ẹni tó fún wa ló gbé ká lọ ṣe rẹ́kọ̀dù a gbọ́dọ̀ pọ́nlé ká kì í. èmi ò ní kẹ́ má kí ẹ fi wọ́n sí side 2 kẹ́ kí wọ́n láti bẹ̀rẹ̀ dé parí ẹ ti kàn kankan. Àlàyé ẹ tiẹ̀ máa kọ́kọ́ bẹ̀rẹ̀ orin náà tẹ́ bá ti kàlùjọ ẹ wá fún ẹni sùúrù ẹ mọ̀ pé orin tó wà lẹ̀ tírélà ò lè kó ẹ jẹ́ kọ́kọ́ kí àwọn eléyìí náà tó bá di ṣáìdù àwọn akọrin ẹ jẹ́ kọ́ kíyàn náà. bàbá orin tí tírélà ò lè kó yẹn ẹ kọ́kọ́ kọ káwọn èèyàn mọ̀ pé orin wà lẹ́kẹ̀ wá kíyàn ló tà. ẹ ti gbàgbé torí owó yìí ni àwọn eléyìí náà fún lówó ẹ̀wọ̀n tó fún yín lówó ẹ̀ ń fà wá ń bẹ̀. ẹ má wọlé ìlú máa change o tó bá ti kọ́ sẹ́nu kó máa kọ́ sílẹ̀ kó máa kọ́ sílẹ̀ lọ́tẹ̀ yìí sì bàbá ṣe la máa ṣe. ẹnjìnìà 50-50. kò sí wàhálà ẹ record by.